Bí a ṣe ń ṣe omi kànáfùrù rèé, ẹ wá ìwọ̀nba kànáfùrù díẹ̀ bí èyí tí ẹ̀ ń wò lójú àwòrán yìí. Tẹ́ bá ti ní bí ẹ̀kúnwọ́ díẹ̀, ẹ fi sómi tó mọ́ kẹ́ ṣàn bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta kó mọ́ dáadáa. Lẹ́yìn èyí ibi tẹ́ fẹ́ fi sí gan, ibi tẹ́ fẹ́ kó sí, ẹ fọ̀ dáadáa. Ó máa ń da kéèyàn lo nǹkan tó jẹ́ bí ìgò. Kẹ́ fọ ọmọ orí ẹ̀ náà, ìgò da torí kò tún ní fi kẹ́míkà sínú ẹ̀. Lẹ́yìn èyí kẹ́ wá mú kànáfùrù tẹ́ ti ṣàn dáadáa yìí, ẹ kó sínú ìgò yẹn. Ṣa gbogbo ẹ̀ kó pé kẹ́ kó sínú ìgò torí ìgbà mìíràn lè rí kéékèèké. Tẹ́ bá ti wá kó sínú ìgò yìí tán, ẹ wá bu omi. Kẹ́ bu omi sínú kànáfùrù tó ti wà nínú ìgò yẹn. Bẹ́ẹ̀ ṣe ń wò lójú àwòrán yìí. Ẹ bu omi sí i. Lẹ́yìn èyí ẹ mú ìdérí ìgò náà kẹ́ fi dé. Tẹ́ bá ti wá dé dáadáa, ẹ dé kó wà tight so that pé atẹ́gùn ò ní wọnú ẹ̀. Kẹ́ wá lọ gbé pamọ́ síbì kan. Ẹ lọ gbé pamọ́ síbi tẹ́ ti mọ̀ pé ẹ ti ní kọlù. Tí nǹkan kan ò ti ní ṣe, ẹ gbé síbẹ̀ fún bí ijọ́ 3 sí ijọ́ 5. Lẹ́yìn èyí kẹ́ wá gbé jáde. Òun ni mo fẹ́ gbé tọ̀dọ̀ mi jáde. Ṣé ti rí báyìí? Eléyìí ti lo ijọ́ 5, òun leléyìí báyìí. Gbogbo àwọn kànáfùrù tó ń float lẹ́ẹ̀kan yẹn wọ́n ti sọ̀kalẹ̀ torí wọ́n ti mú omi yó. Wọ́n dẹ̀ ti tù dáadáa. So ẹ tó bá nǹkan tó kálukú bá fẹ́ lò fún ni kó lò fún. A máa fi ń fọ abẹ́ torí abẹ́ tí ó bá gbẹ. Tó bá dẹ̀ jẹ́ pé ẹni tó fẹ́ lò fún mímu ni, omi mímu ló máa fi sí o. Omi mímu, omi tó ṣe é mu ló máa fi sí. Kò ní jù báyìí lọ. Ẹni tó bá ní abẹ́ gbígbẹ, abẹ́ ń gbẹ, ẹ máa fi fọ abẹ́ àbí infection ó dáa fún náà.